Wòlíì Odedoyin ti wọ gàù báyìí o nítorí Woli Fere Jesu ti yarí fún wọn pátápátá. Wọ́n fi òkò ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí Woli Odedoyin látàrí gbogbo bí wọ́n ṣe máa ń condemn àwọn pásítọ̀, àwọn wòlíì, oríṣiríṣi àwọn òjíṣẹ́ Ọlọ́run débi pé wọ́n sọ̀rọ̀ nípa Ayo Babalola, gbogbo àwọn nǹkan tó sọ tó fi di pé àwọn àgbà wòlíì lóríṣiríṣi bẹ̀rẹ̀ sí kọminú pé ẹ̀yin Ọlọ́run kan ṣe lè wá máa sọ ọ̀rọ̀ nípa àpọ́sù Ayo Babalola, oríṣiríṣi tí wọ́n ti sọ nípa kérúbù séráfù, nípa sẹ̀lẹ́, nípa gbogbo àwọn oríṣiríṣi denomination tó wà káàkiri ní Woli Fere Jesu wá ń béèrè pé ṣé bàbá yìí lè dáṣẹ́ ìránṣẹ́ ṣe ni, àti pé ó ṣe bí ẹni pé wọ́n gbàgbọ́ pé báwọn ò bá báyàn kan jẹ́ àwọn ò lè dìde, pé iṣẹ́ Olúwa mà rí bẹ́ẹ̀. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nu fọ́nrán yìí o tí Woli Fere Jesu yìí sọ ọ́ débi pé wọ́n ní láti fi ohùn wọn lẹ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ẹ wo nǹkan kì í sínú fọ́nrán yìí. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Wá láti wá pé wòlíì sí àkíyèsí pàtàkì àti ìkìlọ̀. Woli Odedoyin Olawumi Ezekiel ti ìjọ Christ for All Soul Ministry. Mo wá pè sí àkíyèsí pàtàkì àti ìkìlọ̀. Ìdí tí mo fi pè ní àkíyèsí ni pé mi ò ní nọ́mbà prophet yìí. Tó bá jẹ́ pé mo ní ní, n bá pè direct. Ṣùgbọ́n mi ò ní nọ́mbà ẹ̀. Ìdí nìyẹn tí mo fi pè sí àkíyèsí. Torí tí n bá kàn déédéé wọlé pẹ̀lú ọwọ́ tí mo fẹ́ wọlé tẹ́lẹ̀, àwọn èèyàn lè béèrè pé ǹjẹ́ tí ẹ ti pè sí àkíyèsí, àti pé mi ò fẹ́ kí àwọn ọ̀tá ìyìn rere kan máa gbọ́ wa kán ní àwọn náà tó ń bára wọn jà yìí. Torí ìyìn rere búburú ó máa ń tètè tàn ká ju ìyìn rere lọ. So nǹkan búburú máa ń tètè kárí ayé ju nǹkan rere lọ. So Woli Odedoyin Olawumi Ezekiel, àkíyèsí pàtàkì tí mo wá pè yín sí ní. Mi ò sábà sí lórí Facebook ń tèmi, ṣùgbọ́n ẹ̀kọ̀ọ̀kan tí n bá wà ń bẹ̀ mo máa ń gbọ́ bẹ́ẹ̀ ṣe máa ń sọ fíṣàn. Olúwa rán yín ṣe léyìí, Olúwa pé wọ́n ti gbadà lọ́wọ́ ẹ̀, Olúwa rán yín ṣe léyìí, Olúwa pé wọ́n ti ṣí adé ẹ̀ lọ, Olúwa rán yín ṣe léyìí, Olúwa pé wọ́n ti gbàgbọ́ òróró ẹ̀, Olúwa rán yín ṣe léyìí. So many people mo ti rí pé gbogbo wọn pátá kò tí ì ṣẹlẹ̀ tó wà lójú ọ̀nà ní gbogbo eléyìí tẹ́ máa ń jíṣẹ́ fún gbogbo wọn pátá, bíi kẹ́ni wọ́n ti gbadà wọn lọ, bíi kẹ́ni kinní kan nǹkan kan, ìyẹn ò tiẹ̀ kàn mí. Ṣùgbọ́n eléyìí tẹ́mi fi jáde láti wá fún yín ní kìlọ̀ báyìí ni pé mo wo mẹ́sẹ̀jì yín kan, bóyá mẹ́sẹ̀jì ni o, bóyá ọ̀rọ̀ ni o, bóyá kinní ni o, kò yé mi. Mo ṣàgbọ́ tẹ́ ẹ sọ ń pa àwọn bàbá tí ó kàn sáyìn mi. Mo ti gbọ́ ẹ ti sọ nípa olórin dáadáa, kò kàn mí. Ẹ ti sọ nípa àwọn wòlíì kọ̀ọ̀kan, ìyẹn ò kàn mí. Ṣùgbọ́n mo gbọ́ tẹ́ ẹ sọ nípa àwọn bàbá. Ìgbà kan mo gbọ́ tẹ́ ẹ sọ pé bàbá Ọbádáre kinní kan ló fọ́ lójú. Mo wá wò pé Olúwa náà ló ń sọ gbogbo eléyìí fún yín, prófẹ̀tì. Torí kò yé mi o, torí ohun Olúwa yìí àjọ ń gbọ́ ni. Ohun tó Olúwa fi wá pè yín jókòó tó ní bàbá Ọbádáre, bàbá àbíyè, gbogbo àwọn bàbá tí wọ́n ní àìlera yẹn, pé Olúwa sọ fún yín pé kinní kan ló ṣe wọ́n. Èmi ò understand. Bóyá àròsọ ni. So eléyìí tó tún wá yà mí lẹ́nu jù òun ni ti bàbá wa Apostle Ayọ̀délé Babalọ́lá. Ẹjọ́ Prophet Odedoyin, ìbéèrè mi ni pé ṣé kò ṣeé ṣe kẹ́ ẹ ṣiṣẹ́ ìránṣẹ́ ti yín láì ṣe pé ẹ bá fẹnu ba ìpè kan jẹ́? Torí mo rí pé gbogbo mẹ́sẹ̀jì yín báyìí tẹ́ ní Olúwa fi ràn yín bíi kẹ́ ẹ bà àyàn jẹ́, bíi kẹ́ ẹ fẹnu ba iṣẹ́ ìránṣẹ́ kan jẹ́. Nǹkan mẹ́rin mo dẹ̀ rí lọ́rọ̀ yín ni mo rí pé mo fẹ́ pè yín ṣàkíyèsí sí. Number 1, to know àmọ̀jù. Prophet ṣe ń gbọ́ mi? Mo fẹ́ jẹ́ kí gbogbo ẹni tó bá ń gbọ́ mi kó pín ọ̀rọ̀ yìí. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín. Ẹ jẹ́ ó kan prophet yìí lára. Prophet Odedoyin Olawumi Ezekiel. Ẹ jẹ́ ó kan lára. Ẹ jẹ́ kó gbọ́ mẹ́sẹ̀jì ti ìjọ Christ for All Soul Ministry. Mo fẹ́ jẹ́ ó gbọ́ mẹ́sẹ̀jì yìí. Ẹ jẹ́ ó dọ̀dọ̀ ẹ̀. Number 1 tí mo rí lọ́rọ̀ yín wòlíì, ó ní àmọ̀jù yín ti pọ̀ jù. Téèyàn bá ti mọ̀ jù á máa sì wí. Bẹ́ẹ̀ ni àmọ̀jù yín kò jẹ́ kí ẹ fèsì iṣẹ́ ìránṣẹ́ yín. Torí tí n bá wo interview yín gbà mí, iṣẹ́ ìránṣẹ́ yín kì í ṣe pé bóyá àwọn ẹlẹ́ṣẹ̀ wà ń gbòòrò àti ìjèrè ọkàn wọn tán.
àìmọye nǹkan míì tí a ń ṣe àwa tá a ní à ń ríran wọ̀nyí tó jẹ́ pé a fi ń confuse àwọn ẹlẹ́ṣẹ̀ ni àwọn tó ti gbàgbọ́ gan tó jẹ́ pé a tún fi ń mú gbàgbọ́ wọn rẹ̀wẹ̀sì. ṣé àìmọye èèyàn tó ń tẹ̀lé àwọn bàbá tẹ̀ ń condemn? ṣé àìmọye èèyàn tó ń tẹ̀lé bàbá Ọbádáre? ṣé àìmọye èèyàn tó ń tẹ̀lé bàbá Àbíyè? ṣé àìmọye èèyàn tó ń tẹ̀lé bàbá Adébóyè? irú àwọn bàbá Adébóyè yẹn, irú àwọn bàbá díkẹ́ Olúkọ̀yà, ṣé àìmọye èèyàn tó ń tẹ̀lé wọn? tí ò bá ń ṣe pé àwọn bàbá yẹn nípè tí ò jẹ́ kọ́rọ̀ yín nítumọ̀ létí àwọn èèyàn ni, ṣé àmọ̀ pé ẹ tún lè convey àwọn gbogbo àwọn tó ń tẹ̀lé wọn yẹn, wọ́n tún lè ti paṣẹ mẹ́sẹ̀gì tẹ́ ń sọ yìí wọ́n tún di ẹlẹ́ṣẹ̀. torí wọ́n máa wò pé gbogbo àwọn bàbá tá à ń tẹ̀lé gan débò lẹ́nìkan sọ pé ṣùgbọ́n ọlá ìpè tán kàn ní àwọn bàbá tẹ́lẹ̀ tí ń bọ̀ ti pẹ́ àmọ̀jù. ẹlẹ́ẹ̀kejì ni pé àìgbàgbọ́ pé ẹnìkan jù yín lọ olóṣè múrú yín sọ̀rọ̀ sáwọn bàbá yẹn. jáde mímọ́ náà ló ní kẹ́ máa rí irú àwọn bàbá yẹn fín. mo rán yín sí Adébóyè, mo rán yín sí Olúkọ̀yà, mo rán yín sí Ayo Babalola. mo gbọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ mẹ́sẹ̀gì yẹn, Babalola ó jàkí agbára ni. ṣé àwọn bàbá ìgbà yẹn náà wá bá yín pé àpòsà Babalola jàkí agbára ni, àbí àwọn náà wá fẹjọ́ sùn yín pé agbára tí wọ́n sọ dànù? torí prophet kò yé mi ò understand gbogbo àwọn mẹ́sẹ̀gì yín tẹ́ máa ń sọ wọ̀nyí, because tí a bá kàn dákẹ́ ẹ̀yin rò bóyá ń ṣiṣẹ́ ìyìn rere báyìí ẹ̀dẹ̀ tó ń dákún ìyìn rere. torí gbogbo mẹ́sẹ̀gì yìí kì í ṣe Christian nìkan ló ń gbọ́. àwọn tán wà ń ta náà tá a gbọ́dọ̀ dárúkọ tán jẹ́ ọ̀tá ìyìn rere àwọn náà ń gbọ́, wọ́n á kàn máa fi wá ṣe yẹ̀yẹ́ ni. so èmi ò mẹ̀mí mímọ́ tí ò tiẹ̀ bọ̀wọ̀ fẹ́ nìkankan irú àbàbọ̀ bá dáre wọn yẹn. so ẹ gbàgbọ́ pé nìkan jù yín lọ, ẹni àpòsà Babalọ́lá kò ní godfather, ẹni wọ́n mú mi ẹjọ́ àwọn wo ló wá bá yín tán lómi táwọn mú o láì jọ́ tán ti mú mi yẹn tán láwọn ní typhoid ọ̀tán sọ fún yín pé àwọn ṣàìsàn. torí kò yé mi gbogbo nǹkan tẹ́ ń sọ wọ̀nyí kò kàn yẹn kàn ń tojú bọ mínísírì. so wòlíì èmi ń rọ̀ yín ni o, Woli Odedoyin. yẹn wá rí pé ọ̀rọ̀ yìí lágbára ó kọjá bẹ́ẹ̀ ó lágbára gan. Ọláwùmí Ìsìkẹ̀ ti Christ for All Soul Ministry, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ẹ lọ ẹ gbárùkù tí ẹ gbójúmọ́ iṣẹ́ ìránṣẹ́ ti yín gan. iṣẹ́ ìránṣẹ́ tá a fún yín gan ni kẹ́ ẹ gbárùkù tì. so ẹlẹ́ẹ̀kẹta tí mo rí nínú ọ̀rọ̀ yín ni pé ẹ gbàgbọ́ pé ó dìgbà tẹ́ ẹ bá bàyàn jẹ́ kẹ́yìn ó tó dìde, kò dẹ̀ rí bẹ́ẹ̀. gbogbo nǹkan tá ń sọ wọ̀nyí ẹ̀ ní ìdí ẹ̀. ohun tó náà ràn yín ẹ ṣiṣẹ́ ìránṣẹ́ ti ibi mélòó gan lẹ́yìn tó ti ṣiṣẹ́ ìránṣẹ́ dé. ẹ kàn sáà ń kọ̀ǹdẹ́ẹ̀mù gbogbo wọn. ṣé ẹ lè dáṣẹ́ ìránṣẹ́ gbogbo àgbáyé ṣe ni? gbogbo ẹlẹ́ṣẹ̀ tó wà ń ta ṣé ẹ lè dá pé wọ́n wọlé ni? ibi mélòó gbogbo èèyàn tó wà ń ṣọ́ọ̀ṣì yín gan mo sáà máa ń wo program, mo máa ń wò yín lẹ́kọ̀ọ̀kan nínú program yàn. ṣé kò sẹ́lẹ́ṣẹ̀ ń bẹ̀ ni? ṣé gbogbo ẹlẹ́ṣẹ̀ bẹ̀ ti ronúpìwàdà ni? ṣé gbogbo ẹlẹ́ṣẹ̀ bẹ̀ pátálẹ̀ ti jèrè ẹ̀ fún Kristi? tí Jésù bá dé lónìí gbogbo àmẹ́bàá yẹn ṣé gbogbo wọn náà lọ sọ́run? àwọn ẹlẹ́ṣẹ̀ wà ń ta ẹ wàásù ti yín generally èwo ni kẹ́ ẹ máa ta sí gbogbo ìjọ kínní kan nǹkan kan eléyìí ti padà ẹ condemn gbogbo olórin ẹ condemn gbogbo ìránṣẹ́ Ọlọ́run ó túmọ̀ sí pé nígbà tí mo wá wò báyìí mo wá conclude pé ó kàn kù díẹ̀ kẹ́kàn sọ pé ẹ̀yin ni Jésù tó tún padà wá o. torí bí tẹ́ ẹ tí ì débẹ̀ ni ẹ sì máa débẹ̀ gan. torí bí tẹ́ ń lọ nìyẹn pé lẹ́yìn mi o kò tún sí ìránṣẹ́ Ọlọ́run mọ́ láyé tó gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó wà lágbàáyé lẹ ti condemn báyìí. mo mọ̀ pé tẹ́ bá gbọ́ mẹ́sẹ̀gì yìí báyìí tẹ́ bá tún máa padà ṣàsọ tẹ́lẹ̀ ẹ lè ní èmi gan inú agbára tí mo wà agbára inú gini ìyẹn ò kàn mí. òun náà mo ṣe kọ́ síwájú ẹ̀ pé ìmọ̀ràn àti ìkìlọ̀ kò sí ọwọ́ tẹ́ bá bá jáde èmi gan wà lé. so ṣùgbọ́n èmi ń gbà yín mọ̀ràn ni ìwé orí 12 látẹsẹ̀ kínní ó ní ẹnikẹ́ni tí ó fẹ́ ẹ̀kọ́ ó fẹ́ ìmọ̀ ṣùgbọ́n ẹni tí ó kórìíra ìbáwí ẹranko ni. so ẹnikẹ́ni tí ó fẹ́ ẹ̀kọ́ ó fẹ́ ìmọ̀ ṣùgbọ́n ẹni tí ó kórìíra ìbáwí ẹranko ni. if truly you are a truly man of God, if true you are a truly man of God, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò. ẹ̀yin ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé bá ń sẹ́ǹdẹ̀ kó dọ́dọ̀ ọkùnrin kó dọ́dọ̀ wòlíì kó dọ́dọ̀ ẹ̀. ohun tí mo dẹ̀ wá rí lẹ́lẹ́kẹ́rin níparí ọ̀rọ̀ mi ni pé ṣíṣe opportunity lò, ṣíṣe orí ọ̀fẹ́ lò. bóyá Ọlọ́run kàn jàjà tọwọ́ yín wo orí fífọ́ sàn ó tán wàhálà dé. ẹ ti wá gbàgbọ́ pé kò sí ẹnìkan tó tó yín mọ́. bóyá jàjà wo ẹnìkan tẹ́sẹ̀ ń dùn sàn ó tán. iṣẹ́ yìí nìkan náà lọ́lọ́run lò. àwa tá a wà ń bì náà Ọlọ́run lò wá. iṣẹ́ ìyanu mélòó làwa náà fẹ́ sọ. mo tiẹ̀ ń sọ̀rọ̀ kan kán tiẹ̀ pa Facebook kán cancel Facebook ká wo ìránṣẹ́ Ọlọ́run tó sì máa padà function. àwọn bàbá yìí ti ń function kó tó di pé Facebook kan ló gbẹ̀yìn jáde ni. ìgbà wo lẹ bẹ̀rẹ̀ dé mo wo interview ní 10 years. èmi tí mo wà ń bì gan mo ṣáájú yín bẹ̀rẹ̀. kí ẹ tó wá máa sọ̀rọ̀ àwọn àpòsà Babalọ́lá àwọn bàbá Adébóyè àwọn bàbá díkẹ́ Olúkọ̀yà àwọn gbogbo àwọn bàbá yẹn. ìgbà wo lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. Facebook ló gbé yín jáde ń bì.
tó dẹ̀ di pé gbogbo ẹ̀ kàn sáà ń ta sí everybody. Ẹ̀mí mímọ́ ti yín ò tiẹ̀ respect àgbàlagbà. Nígbà bàbá Adébóyè yẹn 80 bí mo ṣe ń wò yín láì sọ fún mi mo lè sọ èjì yín. Ó dẹ̀ di pé ẹ kàn ń ta sí everybody. Please and please wòlíì tó bá jẹ́ pé òótọ́ olúwa lẹ ń ṣiṣẹ́ fún o, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń bá lọ eléyìí ti ń kọjá pé kìíní torí èmi ò mọ olúwa ò lè rán yín kẹ́ máa kọ̀ndẹ́mù ránṣẹ́ ọlọ́run torí pé ẹ fẹ́ wàásù. Kò sí nǹkan tó kàn yín pẹ̀lú ránṣẹ́ ọlọ́run anybody. Ẹ ṣiṣẹ́ ìránṣẹ́ tó olúwa fi rán yín. So ohun tó dẹ̀ fà á ni pé ṣíṣe orí ọ̀fẹ́ lò ẹ ń ṣe orí ọ̀fẹ́ Facebook lò. Tẹ́ ẹ bá sọ́nù chọ́ọ̀chì yín ẹni mélòó ló fẹ́ gbọ́ yín. Mo tiẹ̀ sọ kí Facebook tiẹ̀ káńsù àwọn tán káńsù káwọ ẹni tó máa function káwọ ẹni tó máa gbórúkọ àwọn bàbá yìí wọ́n ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ Facebook kò tí ì jáde. Gbogbo àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan táàkàn lórí ọ̀fẹ́ Facebook yìí a kàn máa sọ̀sọ́kùsọ àwọn bàbá tán ti ń function tí Facebook kò tí ì sí àwọn bàbá tán ti di ńlá tí Facebook kò tí ì sí torí pé Facebook wá gbé wa jáde a máa gbé wa sí ráǹkì wọn kẹ máa gbéra yín sí ráǹkì àpòsò Babalọ́lá kẹ máa ní ẹ̀yin ń sọ ọ́nù ọ̀rọ̀ yín pé wọ́n ń parọ́ pé wọ́n ní wọ́n fún ní iṣu jẹ wọ́n fún ní kinní kan jẹ. Wòlíì Ọlọ́run ò kì í sọ pé kéèyàn fìgbéraga kún ṣe Olúwa o. So ìmọ̀ràn mi sí yín ni pé ẹ fèsì iṣẹ́ ìránṣẹ́ ti yín tólúwa pè yín sí kẹ́ ẹ ṣe bólúwa ṣe rán yín ẹ̀yin kọ́ lẹ máa dájọ́ òní Olúwa rán yín sálágbájá ṣé kò sólúwa lọ́dọ̀ ẹlòmíì ni ọ̀dọ̀ yín nìkan tiẹ̀ wá ẹ̀yin nìkan lolúwa rán kò rán ẹlòmíì. Àwa ẹ̀ náà ń gbóhùn Olúwa àwa ẹ̀ náà Ọlọ́run dẹ̀ ń lò wá àdẹ̀ ti torí bẹ́ẹ̀ káàkiri máa da Facebook rú ó lójú kó tó lè rí mi ní Facebook. Bẹ́ẹ̀ ni àwọn táwọn àbẹ̀ mi ò nẹ́ṣẹ̀ o ṣùgbọ́n kì í ṣe ògo Facebook lèmi ṣẹ̀ṣẹ̀ ń dúró dè Ọlọ́run ló máa ń gbé èèyàn jáde. Láyé àwọn àpòsà Babalọ́lá bàbá wa yẹn ṣé Facebook ti wà ní ṣé wọ́n function ni ṣáyé ò mọ̀ wọ́n ni. Ẹ̀yin ń sọ̀rọ̀ pé ẹ tún sọ ẹni tí wọ́n bá rí orí òkè kan ní Lọ́kọ́jà wọ́n á ní àpòsà Babalọ́lá lóní tán bá ní kinní kan ẹni gbà wo làpòsà Babalọ́lá débẹ̀ yẹn ẹni sódé kinní kan ẹni sódé gbá ẹjọ́ sáwọn tán ní orí òkè yẹn wá bá yín pé sí èsì gbórí òkè lọ́wọ́ wọn. Wòlíì sáà náà wá bá yín pé ẹ bá wa bẹ sí èsì o wọ́n gborí òkè lọ́wọ́ wa o kì í ṣe àpòsà Babalọ́lá lóní o. Tá a bá dẹ̀ máa wo ọ̀rọ̀ yín báyìí wọ́n lè mú ọwọ́ àpòsà Babalọ́lá kúrò wọ́n lè mú ọwọ́ Ọlọ́run ẹ̀ kúrò ẹni gbogbo àwọn tó bá ti ń lọ Ọlọ́run alágbájá Ọlọ́run òkú ni kíní kan ló ṣe gbá kíní. Wòlíì Ọdẹ́dọ̀yìn Ọláwùmí Ezekiel ẹ lọ ronú sí o tẹ́ ẹ bá dẹ̀ gbọ́ tó bá pin dọ́dọ̀ yín mo ti sọ fún yín ṣáájú ìmọ̀ràn ni tó bá dẹ̀ pin sọ́dọ̀ yín tó bá sọ̀rọ̀ òdì lọ́dọ̀ yín tẹ́ ẹ bá kà sí tàbí tẹ́ ẹ bá kò sọ́wọ́ tẹ́ ẹ bá jáde náà o èmi náà wà nílé o ṣùgbọ́n mo ti sọ fún yín pé ìmọ̀ràn ni torí bẹ́ẹ̀ ṣe é ṣe yìí èmi ò nérò pé bóyá Olúwa ló ń fún yín gbogbo mẹ́sẹ̀jì tẹ́ ń sọ yìí o àròsọ wà ní ọ̀rọ̀ yín so ẹ kàn stop ẹ gbárùkù tí nǹkan tọ́lọ́run pè yín sí lájọ gbárùkù tí àwọn ẹlẹ́ṣẹ̀ kan ronú pìwàdà ẹlẹ́ṣẹ̀ mélòó gan lẹ ti wàásù iṣẹ́ ìránṣẹ́ mélòó lẹ ti ṣe ìlú mélòó lẹ sì dé ibi mélòó lẹ sì dé ìgbà wo lẹ bẹ̀rẹ̀ àwọn bàbá tó ti bẹ̀rẹ̀ láti 50 years kan tó bí yín 70 years wọ́n ṣe orí òkè bàbá àbíyè 80 something ẹ ti wọ 80 ní orí òkè tó dẹ̀ sí ń fọ́ṣẹ̀ dòní gbogbo àwọn orí òkè àpòsà Babalọ́lá yẹn ló sì ń fọ́ṣẹ̀ dòní káṣí ẹ̀ máa wọ ẹ̀yìn gan náà fún 20 years 30 years. So wòlíì ẹ ronú sí ọ̀rọ̀ yìí o Ọlọ́run àmúwadélé o ẹ jọ mo fi Ọlọ́run bá bẹ̀ yín gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ bá ń pín dọ́dọ̀ wòlíì kó dọ́dọ̀ ẹ̀. tó òun náà lẹ ti gbọ́ yẹn o ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn o ẹ̀yin èèyàn wa kí lẹ rí sọ sí gbogbo nǹkan tí Wòlíì Fere Jesu sọ ṣé bó ṣe rí gan náà ni wòlíì yìí ṣe sọ nípa Wòlí Ọ̀dẹ́dọ̀yìn ẹni tí ẹ bá mọ Prophet Ọ̀dẹ́dọ̀yìn dáadáa ṣé gbogbo ohun tí wọ́n ń sọ náà ni ẹ faramọ́ ṣé gbogbo ohun tí Wòlíì Fere Jesu sọ yìí náà lẹ́yìn náà faramọ́ nípa ọ̀rọ̀ Wòlí Ọ̀dẹ́dọ̀yìn kí lè ròyìn ẹ dá sọ̀rọ̀ yẹ drop comment yẹn remember to like share and follow us thanks for watching á lọ fún ìpolówó ọjà ẹ pé WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47
5427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.